wọ́n dánwò láyé ẹ mọ́ pé Yorùbá ń vernacular mọ́ sì fojú literate wò mí torí wípé mo dáńtọ́ lédè bàbá mi àní láyé rẹ mọ́ fojú àná wò mí torí wípé dé ìyá mi dá ṣáká lẹ́nu mi tẹ́nítẹ́ní ohun àmúyangàn tèmi nu kíni tiẹ̀ àbò ti sọ lẹ́nu ó sàpò yàkọ́. Àwọn mìíràn sì fojú tẹ́ńbẹ́lú ẹni tí ń sọ Yorùbá àbí tí ò gbé èbó dáadáa bíi wípé kò bẹ́gbẹ́ pé wọ́n á tiẹ̀ tún mọ́ dáṣà wípé téèyàn bá ti ń sọ Yorùbá ju ó ráàzì. Kí ni ń jẹ́ ráàzì? Ìwọ tó níran lo ráàzì. Ṣó o gbé èbó tẹ́lẹ̀ èbó ni àbò lè sọ èbó táwọn tó lé èbó gan ni. English teacher rẹ́gun ò lè gbé mú bí wọ́n bá ti tú pẹ́rẹpẹ́rẹ èbó lẹ̀ lọ sinmi ẹ̀dọ̀. Àwọn òní ọmọ ṣèbò bẹ́ẹ̀ là sí ni ọmọ kéèbó torí lánàá ìbánisọ̀rọ̀ tí gbogbo àgbálá ayé jọ ń lò ní òun sì ni wọ́n fi kọ́ wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ níléèwé ṣùgbọ́n má torí èbó pèdè abínibí bàbá àtìyá rẹ ní rádaràda odò tó bá gbàgbé orísun rẹ̀ ní ó gbẹ táwọn eléèbó gan bá ti pèdè tí wọ́n ti lọ́jọ́ kìíní àná bò ní wo ṣe gbé èbó ọ̀hún lónìí ronú gbìyànjú àti sọ fọlóyìnbó kan pé kó sọ pé ìgbà láńdogí àtàgbárí kí tòótọ́ kí o tó fẹ́ o mú háì kó wá rí bí ó ṣe gbé gbági ìwọ́gbọ́n rẹ́rìn ó fẹ́ tákìtì ó fi ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n ṣé o mọ pabambari ibẹ̀ kò ní dùn olóyìnbó torí wípé kó bìkítà fédé abínibí rẹ káwọ́ ọmọ ti ṣàṣìṣe kan léyìnbó báyìí ó ti máa gbọ́ gbagan tí wọn á ti máa fira wa ṣe yẹ̀yẹ́ má jẹ́ kí irú ẹ̀ ọdún ọmọ kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀ tí wọ́n bá ti médé abínibí ìyá rẹ tó fi ń yangàn ìpàkó gbọ́sùtì gbéèdè ìlú bàbá àti ìyá rẹ lárugẹ tọ̀yàyà kó o sì kọ́ àwọn ọmọ rẹ ní èdè àṣà àti ìṣẹ̀ṣe o torí wípé tédé abínibí rẹ bá fi lè parun ìwọ náà lọ́wọ́ ń bi ẹ̀bi náà ìtìjú ńlá gbà ni ó sì jẹ́ fún ọ torí wípé dé Gẹ̀ẹ́sì ò sì wà ìwọ ló ní lédè mọ́ bẹ̀rẹ̀ lónìí Yorùbá ó gbé ọ àgbànà kí tún sọ tiẹ̀ ó dàbọ̀.